Ẹ káàbọ̀ sórí iléeṣẹ́ wa ọ̀dẹ̀ ọdún bíi ṣáláfíà làbá gbogbo yín. Yorùbá nation náà ṣì ni o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Alright, ẹ̀yin èèyàn wa, ó tún ti ṣẹlẹ̀ báyìí. Gbogbo náà la ti ń gbọ́ awuyewuye tó ń ṣẹlẹ̀ ní Plateu State bí àwọn Fulani ṣe ń pa àwọn èèyàn. Ó mà ṣe o, wọ́n ní ẹnì kan ló mọ̀. The way tí àwọn Fulani ṣe ń pa àwọn ará Plateu, ó fi jẹ́ pé governor state yẹn, governor Plateu State jáde tó ń pa pé Ọlọ́run ta ni mo ṣẹ̀, k'Ọlọ́run gbà òun, pé the way táwọn people fi ń pa àwọn èèyàn òun ó ti ń pọ̀ jù. You can imagine a whole governor ó ní pé kéèyàn Ọlọ́run gbà òun, ó dẹ̀ ní security, ó ní àwọn soldiers tó yẹ kó send. Ṣé ó fẹ́ sọ fún wa pé àwọn Fulani yẹn wọ́n ju a whole government lọ ni? Ara nǹkan tá à ń sọ ni. Ṣé wọ́n ju a whole government lọ? Wọ́n pa àwọn èèyàn bó ṣe ń pa ọmọdé ló ń pa àgbàlagbà. Anyhow, ó ti ẹni kan tó yẹ pé wọ́n tún sọná sínú ilé àwọn èèyàn. Àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sá. So now, governor state of this Plateu State, ó jáde, ó ní pé okay, pé ó dàbí nǹkan tó ń fa kó máa pa àwọn èèyàn ni torí àwọn ẹran màálù táwọn people yìí ń dà kiri ní oko Loko tó máa fi ẹran màálù máa jẹ oko and all that. Nǹkan tó ń fa wàhálà nìyẹn. Ó wá ní okay fine, pé òun ti fi ban sí open grazing, pé kó ní kálukú tó máa fẹ́ graze màálù wọn, tó fẹ́ fún màálù wọn lóúnjẹ, pé kó ní kálukú wá ibi tí wọ́n máa fi màálù wọn sí, tó máa cage ẹ̀. Wọ́n dẹ̀ máa wá nǹkan tó máa jẹ, kò ṣe pé kẹ̀kọ́ máa gbé màálù kiri oko Loko and all that. Governor yẹn sọ eléyìí pé kí àwọn Miyetti Allah kan try, kan make sure pé wọ́n graze àwọn màálù wọn, pé wọ́n ò fẹ́ open grazing, kan graze within their own compound. Àwọn governor kan ti sọ yẹn síta tẹ́lẹ̀. But now, àwọn people yìí, wọ́n believe pé àwọn ní backing ni governor, àwọn Fulani. Wọ́n ò gbà ó, wọ́n tún continue. Wọ́n máa gbé ẹran màálù wọn, wọ́n máa gbé ẹran màálù wọn lọ sóko Loko. Ẹran màálù yẹn á ṣáà jẹ oko àwọn èèyàn. To the extent táwọn èèyàn bá fi lè complain, the next one bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn yẹn. Nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ní Plateu State tó ń fi ń pa àwọn èèyàn, tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó ń fi ń pa àwọn èèyàn kiri. Now, àwọn èèyàn wá ti wá gbọ́n pé okay, ó dàbí ẹ̀yin people yìí, ẹ fẹ́ yára yín brain. Ó dàbí ẹ̀yin Fulani, ẹ fẹ́ respect ara yín. So now, bí àwọn farmers, àwọn àgbẹ̀, wọ́n ṣe wọnú oko nìyẹn o. Okay, since tó yẹ pé ẹ̀yin Fulani ẹ ṣáà fẹ́ gbọ́ràn sí wa lẹ́nu, ẹ fẹ́ máa gbé ẹran màálù yín kiri. Báwọn yẹn ṣe fi májèlé wọ́n fi májèlé sí gbogbo àwọn nǹkan ọ̀gbìn wọn nìyẹn. So that any màálù tó bá jẹ, bó ṣe ń jẹ lásán báyìí, ó di ọ̀run alákejì. Nǹkan táwọn people yìí ṣe nìyẹn. Now, ká tó mọ̀ tó ṣẹlẹ̀ bí àwọn Fulani, wọ́n believe pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sáwọn. Wọ́n complain ni o. About 36 màálù 36 ni wọ́n kú straight lẹ́yìn tán wọnú oko àwọn people yìí. Ní Plateu ní ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ níjẹta yìí ni o. Ó ń gbóná báyìí. Àwọn 36 yìí kú. Then according to àwọn Miyetti Allah, wọ́n ní pé pé àwọn ọmọkan tí àwọn people yìí fi sínú oko wọn o, pé 36 màálù ló kú. Then 42 tó kù ara wọn ò yá báwọn ṣe ń sọ̀rọ̀. Báwọn dẹ̀ mọ̀kan tó máa ṣẹlẹ̀ sáwọn yẹn náà, pé báwọn yẹn náà máa kú, pé báwọn làwọn ṣe fẹ́ ṣe. Wọ́n ṣá lọ sọ fún governor pé ẹ̀wò kan tó ṣẹlẹ̀ rẹ̀ o. And ẹ mọ̀ pé táwọn Fulani máa ń ṣe náà, tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, the next thing wọ́n máa pa àwọn èèyàn lọ ni. So wọ́n ṣe lọ sọ fún governor. Bí governor sọ fún pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, governor tún bẹ̀ wọ́n. Ó máa ṣe. Ìwọ governor tó ti sọ fún wọn pé kí oníkálukú wọn di màálù wọn mú, kí màálù wọn wà nílé wọn. Ká ní pé wọ́n ti obey order tí
tí gómìnà múlẹ̀ ṣé màálù wọn máa kú? But gómìnà ṣe kí gómìnà sọ pé ṣe bẹ́ẹ̀ yín náà mo ṣáà ti sọ fún yín. Gómìnà sọ yẹn, gómìnà ní pé torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má fi law sí hand ara yín o. Ẹ má lọ pa àwọn èèyàn, ẹ má ṣe kankan yẹn. Màá try best mi, màá arrest. Nǹkan tí gómìnà tún sọ nìyẹn. Pé òun máa arrest àgbẹ̀kágbẹ̀ tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin náà máa gbọ́. Ṣé sí pé wọ́n Nàìjíríà tá à ń sọ yìí kò lè favour anybody. So now gómìnà tún yìí ń support àwọn Fulani. Ọ̀pọ̀ tó ti fún wọn ní order pé kí oníkálukú gbé ẹran ẹ̀ sí compound ẹ̀. Tí ẹran ẹ̀ ò gbọdọ̀ jáde kúrò ní compound ẹ̀. Tí ẹran yín ò bá kúrò níbi tẹ́wà, àwọn màálù yín ò bá kúrò níbi tán wà, lọ sí compound ẹ̀, lọ sí oko olóko, ṣé poison yẹn máa ràn wọ́n? Now àwọn èèyàn ti wá jáde pé pé gómìnà ẹ̀yin gangan lẹ́ ń fún àwọn people yìí láyé jẹ o. Pé nǹkan tó yẹ kẹ́ sọ fún wọn ni pé since tó yẹ pé màálù yín ló kọjá ààyè ẹ̀, ó ti ṣẹlẹ̀ náà nìyẹn. But gómìnà tún wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn. Ẹ̀yin èèyàn wa, Yorùbá nation nìkan lọ́nà àbáyọ. Ṣé tẹ́lẹ̀ àwọn people yìí? Àwọn ara wọn nìyẹn o. Plateu ló ti ṣẹlẹ̀ northern part. Àwọn ara wọn nìyẹn tán tún yìí ń support ara wọn. Tó wá pé kíní ló ti wá ṣẹlẹ̀ ńkọ́? South west. Ṣé ṣáà mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀? That is why tá a fi ń parọ́ pé Yorùbá nation nìkan lọ́nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ̀rọ̀ pé ẹ wo governor, the best thing ni pé kẹ́ ẹ sọ fún àwọn people pé kán gbàgbé ẹ̀ pé because kò ń ṣẹjọ́ àwọn farmer. Àwọn farmer yìí jáde wọ́n wá protect ẹran wọn ni. So ìwọ lẹ́yìn ìtẹ́yìn tí wọ́n ń complain. Nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ní Plateu rẹ o. Meanwhile ẹ mọ̀ pé wọ́n ń pa àwọn èèyàn gan ní Plateu state of recent, and then bó dẹ̀ ṣe wáyé àwọn èèyàn tán ti pa wọ́n lé ní 2000. Now nǹkan tó wá ń fa pípa yìí òun láti rí yìí o. Nǹkan tó fa pípa yìí láti rí. Wọ́n tó ṣe àwọn Fulani wọ́n believe pé kò sí nǹkan tí anybody lè ṣe. Àwọn lè gbé ẹran wọn wọnú oko lóko. Wọ́n máa ṣe yamayama. Táwọn àgbẹ̀ bá dẹ̀ complain, the next thing wọ́n ṣe máa pa wọ́n nìyẹn. The Miyetti Allah Cattle Breeders Association, according to the news, the Miyetti Allah Cattle Breeders Association of Nigeria, MACBAN, announced that in the Basa local government area of Plateu State, 36 cows were killed and then 42 were poisoned. This incident followed a ban on night grazing issued by Governor Caleb Motwang in response to recent violence in the state. And meanwhile, according to the news, Yul Idris, the chairman of MACBAN for Basa local government, provided additional insights indicating that poison was placed on garden eggs and then spread across the grazing area. He urged the Fulani community to not resort to self-justice. According to the statement, it says, and I quote, "We have about 72 cattle grazing in the area. Currently, 36 have been killed and the remaining 42 are in critical condition. It's uncertain what will happen to them due to the poisoned garden eggs scattered around. We've informed the GOC3 division and then he visited the scene. He urged us not to take the law into our hands and then promised to investigate those behind the incident and then have them arrested." You can imagine. Ẹ̀yin wá bó ṣe máa arrest àwọn tó wà against it. Now, do you want to tell us that this your cow, their lives are more important than the lives of the thousands of human beings that were killed in that community? Ìgbà tó ń pa àwọn èèyàn ní Plateu state yẹn, àwọn Fulani mélòó ni àwọn government sọ pé àwọn máa bá fà or àwọn máa arrest? Nǹkan tá à ń sọ nìyẹn. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Now àwọn èèyàn ti sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ pé in fact the best thing for this governor is to look for a way to send this Fulani away. But the truth is, ṣé àwọn people yìí ṣé wọ́n máa lè send àwọn Fulani kúrò nínú ilẹ̀ yẹn? That's exactly what it is. Àfi kí Ọlọ́run gbà wá. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Yorùbá nation nìkan ló lè ṣe. A ò ní rí jù báyìí lọ. A ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ẹ̀ ṣú àtẹlẹsẹ̀ abẹ náà wò. Ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá.
God bless Yoruba nation. Ọlọ́run bùkún orílẹ̀-èdè mi. Bye for now.